Alààyè ọba tó sọ wá di àsìkò yìí, ọgbọ́n wa kọ́, ìmọ̀ wa ò tó bẹ́ẹ̀ o, àánú la rí gbà. Lílẹ̀ àti wà pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run alààyè Prophet Michael Olohumbe, olùdásílẹ̀ tìjọ God Life Ministry tó wà ní Àdìyàn ọmọ ẹwẹ́ ní ìpínlẹ̀ Èkó àti ní Òjòdúbágà. Lénìí a fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí yóò ṣe gbogbo wa láǹfààní, ohun tí yóò ṣe èmi wa láǹfààní, tí yóò ṣe wọn láǹfààní, àlá. Àwọn kan wá ní àlá gọ̀, ṣùgbọ́n ẹni tó bá gbọ́n yóò mọ̀ pé àlá ò gọ̀. Àlá dàbí nǹkan tó ń ṣèkìlọ̀ fún yàn pé nǹkan tí yóò ṣẹlẹ̀ ní. Lágbọ́n náà àlá la máa gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí. Oríṣiríṣi àlá àti àwọn ìtumọ̀ wọn ni wòlíì á sọ fún wa. Bí èèyàn bá lálàá kan, ó ní láti mọ ìtumọ̀ rẹ̀. So a lè mójútó ara rẹ̀, a lè tọ̀ àwọn tí ẹ kó tọ̀ lọ fún ìtúsílẹ̀. Wòlíì ká tó wọ ní ìtìlọ, ẹ bá ń kí àwọn èèyàn. Mo kí gbogbo ẹni tó ń rí mi ní gbogbo àgbáláyé pé kí Ọlọ́run àwọn ọmọ ogun kó dìde fún ìrànlọ́wọ́ yín. Àmín, àmín. Bẹ́ẹ̀ tí bá ti tún ríra lénìí, oore ọ̀fẹ́ ńlá àti àánú la rí gbà, àtèmi àtẹ̀yin, ìyanu á ṣẹlẹ̀. Àmín lórúkọ Jésù. Lónìí mo yẹ mi sọ lẹ́ẹ̀kan, àlá la fẹ́ gbéyẹ̀wò. A máa mú ní kọ̀ọ̀kan ìjèjì, ẹ̀rọ bá túmọ̀ rẹ̀ káwọn èèyàn lè bá jàǹfààní. Lákọ̀ọ́kọ́ tí ẹ bá ń jẹun lójú oorun, irú àlá wo ni? Yes sir. Ṣé tí wọ́n bá ń jẹun lójú oorun, olóòtú, àlá tó dáa ni. Ṣùgbọ́n ọ̀nà kan kò dáa, ọ̀nà kan ó dáa. Ọ̀nà méjì ló pín sí ni mo fẹ́ try láti sọ. Tí wọ́n bá ń jẹun lójú oorun, ó depend lórí oúnjẹ tí wọ́n jẹ. Tí wọ́n bá ń jẹ ráìsì nìkan funfun lójú oorun, ó já sí pé ènìyàn yẹn ó máa jẹ́ ẹni tó ní ẹ̀mí mímọ́, tí ẹ̀mí mímọ́ pọ̀ nínú ayé rẹ̀, tàbí tó jẹ́ pé ó sì máa jókòó ṣiṣẹ́ Ọlọ́run, tó máa kó àwọn èèyàn jọ. That is aláyẹn nǹkan tó ń sọ fún mi. Tó bá ń jẹ ráìsì funfun. Tó lọ́bẹ̀ àbí tí ò lọ́bẹ̀? Tí ò nọ́bẹ̀, tí ò nọ́bẹ̀ rárá. So ìyẹn jẹ́ bẹ́ẹ̀. Tí wọ́n bá ń jẹun lójú àlá, tó bá jẹ́ pé nínú igbá àbí nínú àwo, nínú kan fẹ́ pè sínú ẹgbẹ́, àbí kan fẹ́ pè sínú ẹgbẹ́, tàbí kan fẹ́ fi àìsàn sí lára, now kò yẹ pé ó ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, tó yẹ pé tó bá fún lẹ́ran yẹn jẹ, ẹran yẹn ló máa dàbí ogun láyé ẹ̀. So now ó lè jẹ́ àìsàn, a kàn rí pé nǹkan kan ń ṣe òun tó ń mọ̀ túmọ̀ ẹ̀, tàbí kó jẹ́ pé ìpadà sẹ́yìn, kó rí ìjákulẹ̀ lórí nǹkan tó ti ń ṣe. Ìyẹn tó bá fún igbá fún ẹ̀rọ ìjẹ lójú. Bẹ́ẹ̀ á fi gbá àbí ọ̀n kó ọbẹ̀ jẹ. Bẹ́ẹ̀ tí wọ́n bá ń kó ọbẹ̀ tó ní ẹ̀fọ́, tó ní edé, tó ní irú, tó ní alákànjẹ lójú àlá, tálákàn bá ti wà ń bẹ̀, ìyẹn ò ń ṣe oúnjẹ tí ò dáa o. Ó ń tọ̀ máa jẹ ìfà nínú ọdún yẹn gan. Ó máa jẹ ìfà, kò dẹ̀ ń ṣe ìfà kékeré, ìfà tó máa gùn, ìfà tí ò ní fà láṣọ ya ló ń tọ̀ máa jẹ nínú ọdún yẹn. Ìyẹn tó bá ń fi ya, tó bá rí akàn. Tó bá rákàn nínú bẹ́ẹ̀ ni nǹkan tó ń jẹ yẹn. Tí ó bá di pé èèyàn wá ń jẹran díndín nínú ọbẹ̀ tí ó jẹ́ pé kò ń ṣe ọbẹ̀ ẹlẹ́gùúsí àbí kankan, tó pé bí omi ọbẹ̀ tí wọ́n wá ń yọ ẹran díndín jẹ, àbí tọ́bẹ̀ yẹn ti tọ́nà abọ́ tó pé ẹran díndín lókù tó jẹ, bàbá onítọ̀ máa rí owó láàrin ọjọ́ méje. Ìyẹn náà tún dáa. Ó tún dáa. Ṣùgbọ́n tí wọ́n bá kàn ń jẹun kẹ́hun ń jẹ, àbò ń jàsáró, àbò ń jẹ gbogbo kinní kan, gbogbo yẹn wọ́n fi ń bà láyé jẹ́. Tí wọ́n bá ń jẹ àkàrà elépo, wọ́n fi ń pèèyàn sẹ́gbẹ́. Tí wọ́n bá ń jẹ àkàrà elépo, tó bá jẹ́ pé àkàrà yẹn wà nínú abọ́, bàbá tó ń jẹ, ó tún lè bọ́ sí pé kó rí ẹ̀yìn àwọn ọ̀tá ẹ̀. Ọ̀nà méjì nìyẹn tún já sí. Ọ̀nà méjì ló já sí. Tí wọ́n bá ń jẹ àkàrà, ó lè tibẹ̀ rẹ́yìn ọ̀tá ẹ̀. Tí wọ́n bá tún wá ń jẹ àkàrà míì lójú àlá, ó depend bó bá ṣe ń jẹ àkàrà yẹn, ó lè jẹ́ kó ń pè sínú ẹgbẹ́. So bó bá ṣe la, òun lèèyàn ṣe máa gùn. Ìyẹn kan ni ẹja tẹ̀síwájú, a sọ pé lẹ́ni pé àlá la máa fi níyanjú kó lè bá àjáfẹ́ wa. Tí ẹ bá wá wò ó pé ilé girama tó ti jáde àbí alákùnrin tó jáde láti bí 30 ọdún, 20 ọdún, 40 ọdún, ó tún wá bára rẹ̀ ń bẹ̀ fún wà nílé ìwé yẹn, kí ni ìtumọ̀ ilé ìwé? Àìpadà sẹ́yìn burúkú ni sà. Tí wọ́n bá wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó tún padà síbẹ̀ lójú àlá, ìyẹn ni pé wọ́n sọ fún pé gbogbo sátífíkẹ́tì ọwọ́ yẹn kò sí nǹkan tó fẹ́ fi ṣe, kó graduate, kó gba PhD. Ìyẹn mean pé gbogbo nǹkan tó pálí tó wà lọ́wọ́ yẹn kò jẹ́ nǹkan kan, kò hàn fún láṣeyọrí nínú ìgbìmọ̀ òkùnkùn àbí nínú ayé rẹ̀. Wọn kò sáṣeyọrí náà sọ fún yẹn pé o ò lọ iwájú kankan.
tí èèyàn bá wà nípò ńlá tó bá lárú àlá yẹn ó ń sọ fún pé ó ń padà bọ̀ lẹ́yìn tí ò bá ti wá nǹkan kan ṣe kó rí òótọ́ kó bá olóòótọ́ èèyàn pàdé tọ́lọ́run fẹ́ lò fún gẹ́gẹ́ bí wòlíì àbáfà àbí bákan tọ́lọ́run fẹ́ lò fún tẹ́ni ẹ̀rẹ̀ jò lóòótọ́ tó wò pé irú àlá tó láyé àlá yóò dáa tó sì ti béèrè irú nǹkan tó wá lè gbarú èèyàn bẹ́ẹ̀ ni pé kẹ́mi mímọ́ sọ̀rọ̀ kó má jẹ́ pé èèyàn fara ṣe ìgbàlà yẹn àwọn ẹlòmíì tó ń gbowó lọ́wọ́ tó ń ṣe ìgbàlà ó lè má jẹ́ pé wọ́n lù wọ́n jìbìtì ṣùgbọ́n tó pé ẹ̀mí mímọ́ kọ́ ló ṣiṣẹ́ yẹn ntẹ́mi mímọ́ ò bá dẹ̀ ṣe tó bá jẹ́ kánà náà pẹ̀lú ara náà fi ṣe rìsọ́ọ̀tì ẹ̀ ò ní tó nǹkan bẹ̀tẹ́ mímọ́ bá ṣiṣẹ́ bàbá lọ́nà kanà tẹ́mi wọn gbàgbà ẹ̀mí mọ̀ ń ṣe pàdúrà nìkan lẹ̀ máa ń gbà o ẹ̀mí mọ̀ máa ń ṣiṣẹ́ ó máa ń wà nínú iṣẹ́ ẹ̀mí mọ̀ máa ń ṣiṣẹ́ wòlíì ẹ̀mí mọ̀ máa ń dá sí ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ọ̀nà tí èèyàn bá ti jẹ́ ẹni tó ń fi ẹ̀mí mọ̀ ṣiṣẹ́ tẹ́mi mọ̀ bá sọ pé pàtó nǹkan báyìí ni kó ṣe ó lè jẹ́ àwẹ̀lẹ́ nìkan máa gbà ó lè jẹ́ nǹkan kan ló máa ṣe tó bá ti mọ̀ pé nǹkan báyìí ló ṣe tó bá ti lè ṣe aláyàn arékùò ibi yẹn afẹ́kùò lọ́rọ̀ ẹ̀. ẹja tún mú báyìí tójú bá wa pààyàn ńkọ́. kò dá sà. ẹja tójú pààyàn. ìyẹn ni pé wọ́n sọ fún yẹn pé ẹni tójú bá ń pa ipe ó máa ní ìdààmú ó tún wá pé sọ́tọ̀ púpọ̀ tójú bẹ́ẹ̀ ni sà tójú bá pààyàn tó bá jáde láti inú ilé lọ síta ìyẹn ni pé ó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìdààmú ni o bẹ́ẹ̀ tójú bá ń pààyàn tíyàn ń sáré tó ń wá bí àsásí àbí bíjì yẹn ṣe fẹ́ jà tó ń wá bí àsásí yẹn ni pé nǹkan wàhálà kan máa ṣẹlẹ̀ tó nítọ̀hún yẹn tó bá rí bí sásí lójú àlá dàsí pé ó máa escape wọ́n máa borí ẹ̀ wọ́n lè wá ẹ̀mí ẹ̀ láti pa bẹ̀tẹ̀ á borí ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ now tó bóyá bá lálàá tẹ́ pé láti inú òjò ló ti sá wọnú ilé kan tójò wà á pamọ́ tínú ilé yẹn tójò yẹn ò dẹ̀ líìkì irú yẹn ti ṣorí láyé ẹ̀ ogun yẹn ò lè borí ẹ̀ nìyẹn ó ti pé gbogbo wàhálà yìí ẹ̀ ti parẹ́ bó ṣe síbi ìsásí yẹn ni pé irú ẹ̀ tó dẹ̀ máa ń lálàárú bí ìsásí yẹn ajẹ́ni tó ń gbàdúrà gidi tó ń gbàwẹ̀ gidi tó ní wòlíì tó confirm irú wọn náà lè rí ojú rere bẹ́ẹ̀ yẹn ẹ̀ ọmọ mi kan ní wọ́n jẹ́ traveller wọ́n wà ní èbúté mẹ́ta mẹ́yẹn gbogbo àwọn wọn wà ní gbogbo Amẹ́ríkà London ní gbogbo àgbáyé èyí tí ò sí ń bẹ̀ wà ní commissioner ní Abuja so ṣùgbọ́n màmá yìí máa ń lálàá pé òjò máa ń pa òun nínú ilé tẹ bá rí ilé tó ń gbé ní èbúté mẹ́ta èèyàn mọ̀ pé ọgọ́rùn-ún ọdún òjò lè pààyàn nínú ilé yẹn ṣùgbọ́n màmá yẹn ojoojúmọ́ lálàá pé òjò ń pa òun mo ní pẹ̀lú bí ẹ ṣe ń travel káàkiri yìí màmá alátẹ̀ ńlá yẹn ẹ jẹ́ ẹ̀mí mọ́ ló lè tu Ọlọ́run ní kí n fi àwọ̀ ẹjọ́ mẹ́ta kí n fi béèrè nígbà mo béèrè àjẹ́dà mẹ́wàá ni màmá òun dá ó ní màmá ẹ̀ jẹ́ni tó ń gbọ́ tọ́lọ́run tó ń sin Ọlọ́run wa ń gbọ́ gbogbo nǹkan tó ń béèrè lórí àwọn ọmọ ẹ̀ Ọlọ́run ń ṣe fún ṣùgbọ́n kò sùn rántí kó sọ fáwọn ọmọ ẹ̀ pé bọ́lọ́run ṣe ń là yín yìí ẹ ní ẹ̀tọ́ kó di dandan ni má ṣaláìṣe ni kẹ́ ẹ máa mú ẹ̀tọ́ yín nínú ohun tẹ́ ẹ ní kẹ́ ẹ máa dá ìdá mẹ́wàá sílé Ọlọ́run òun ló lè ṣàbò kọ̀nà yẹn yàn á kàn dìde rárẹ̀ tún wálẹ̀ bí iná tí ń jó tó ń pamọ́ tàbí kó kẹ́lómi sọ ẹ̀mí ẹ̀rọ ẹ̀rẹ́ pẹ́lómi ọkọ́lé mẹ́ta ọkọ́lé mẹ́rin nígbà tó pé 50 something àbí 40 something kó máa gbádùn lé yẹn lọ àfi gbóhùn ẹ̀mí ẹ̀ bọ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ ń dáadáa mẹ́wàá ni tó bá jẹ́ ẹni tó ń fi ìdá mẹ́wàá ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ ni kí Ọlọ́run bá ti fún ni láti kọ́bọ̀ kó ti máa dà kó má òpó dìgbà tó wó bá pé bílíọ̀nù àbí mílíọ̀nù tẹ́pẹ́ ìwọ̀nba tó níyẹn ló ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn ìdá mẹ́wàá wà pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run because àṣẹ Ọlọ́run ni nínú Málákáì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kan ló ń ka Málákáì 3 yẹn téèyàn bá dẹ̀ tún fẹ́ ká kó ka láti 8 Málákáì chapter 3 verse 8 ṣùgbọ́n ẹlòmíì tó bá kà á kàn fojú wo ni ewu níbẹ̀ gbà tí màmá yìí lọ oṣù kẹrin ló padà tó wọnú àìsàn mo ní àìsàn yìí wọ́n ti mọ̀ pé yìí ní backbone àwọn ọmọ yín èṣù fẹ́ mú yín tẹ́ṣù bá dẹ̀ ti mú yín tẹ́ ti dùbúlẹ̀ àìsàn màmá gbogbo àwọn ọmọ yẹn àti pòtán wà wọ́n lọ́ọ̀lẹ̀ nítorí ẹ̀ fi wọ́n mọ̀nà so ẹ̀yin dẹ̀ ní ẹ̀yin dẹ̀ lálágbára wọn ìgbà tí màmá á gbọ́ lẹ́yìn oṣù mẹ́rin tán gbé wọn káàkiri àgbáyé tí wọ́n rí ìwòsàn náà bá wá ní ń tẹ́ máa ṣe náà nìyẹn odidi ọdún báyìí ẹ̀sán dà mẹ́wàá ẹ̀ wọ́n ṣe àpègbè àwọn ọmọ yẹn ìgbà tán pé gba ọmọ yẹn ìjọ kẹta tán dàdà mẹ́wàá yẹn màmá yẹn dìde ńlẹ̀ bí ìgbà tí kankan ò ṣe láì lo nǹkankan fún in fact ọmọ ẹ̀kan náà tún ṣe àṣeyọrí kan ní school tó ń ká ní lókè òkun ni tẹ́ pé wọ́n fún níwèé gbèlú
so ó happen bẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ máa rí pé tálà bá ti wá kí wọ́n tètè contact àlá wà fún pé má sùn ìfẹ́ Ọlọ́run làlá lórí àwọn èèyàn ó sọ nínú ìwé Joel 2 ó ní àwọn ọmọ yẹn máa lálàá má ìfẹ́ Ọlọ́run làlá ẹ dìde ńlẹ̀ má sùn wo nǹkan báyìí ń bọ̀ tètè mọ nǹkan tó máa ṣe sí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ yẹn pé kí nǹkan ṣẹlẹ̀ kí nǹkan má ṣẹlẹ̀ tàbá ké pé òun ó ti sọ fún wa Matthew 7:7 béèrè a ó fi fún ẹ kankun wá kiri so ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kan ń kàkún tí wọ́n bá kàkún kò bá dà sá. náà lẹ ti gbọ́ yẹn ìtumọ̀ àlá àti sọ̀rọ̀ ń pa bí èèyàn bá bára rẹ̀ lábúlé tàbí tí èèyàn bá bára rẹ̀ ní iléèwé tó ti lọ tàbí jẹun lójú àlá tàbí pé ẹni yẹn òjò pa àti parí apá kejì ìfọ̀rọ̀wérọ̀ yìí àtún sọ àwọn àlá míì wòlíì àtúnbá wa tú wòlíì nípa ètò wa recovery ibolódé dúró. Ọlọ́run ṣeun tẹ́ bá ń wo ẹ rí pé ìmúra mi lónìí àgọ́ ti ń wo àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ destiny recovery filatẹ́rì ẹ̀rí program mẹ́ta ló wà ní ọ̀sẹ̀ kan destiny recovery kan jẹ́ bàbá fún gbogbo program yẹn kò dẹ̀ sí program yẹn kò sí kọ̀ọ̀kan náà tí ó nágbára ẹ̀rí pé léyìí beula efiseba now ìtò wà lórí mi ó dà pé yẹn ni budget God budget so mẹ́tẹ̀ẹ̀ta ló pàkàrẹ̀ sínú oṣù February títí wọ April fún dídí ọ̀sẹ̀ méje ní program yẹn àwọn aṣọ ẹ̀ gan ẹ̀ ti ráwọn workers wọ́n ti ń wọ káàkiri ẹ̀yìn aṣọ rẹ̀ beula nìyẹn ẹ̀ ti rí ẹ̀yìn aṣọ beula nìyẹn now ewele ẹ wò destiny recovery nìyẹn destiny àwọn group yìí wà lọ́tọ̀ọ̀tọ̀ ni o oníkálùkù wà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọ̀bániṣẹ́ aṣọ yìí 300 òun láṣọ yìí tá a tẹ̀ ẹ̀rí adẹ̀ tó ṣì ń rò pé workers máa pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ tàbá tí program yẹn máa bẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn tí Ọlọ́run lò wọ́n yọ́nú sí iṣẹ́ ìránṣẹ́ yẹn lásìkò yìí ẹ̀rí mo fàsìkò yìí gbàdúrà fún yín gbogbo ẹ̀yin tẹ́ dá sí iṣẹ́ ìránṣẹ́ yẹn ọ̀run á dá sí ayé yín ẹ̀wẹ̀ má wá ti dáwọ́ dúró a wà ní last stage báyìí tó yẹ pé a fẹ́ ìrànlọ́wọ́ yẹn gidi gan tí n bá ti dárúkọ àkáǹtì mi jẹ́ kí ẹ̀mí Ọlọ́run tọ̀ṣẹ̀ kó dá sí tá bá ti ń ṣe program ẹ̀ báyìí gbogbo ìdáwọ́léwọ̀ náà láyé ẹ ti bẹ̀rẹ̀ sí yanrí sí rere tọ́lọ́run dẹ̀ máa gba gbogbo a ní ìdìrànlọ́wọ́ fún program ẹ̀ báyìí so destiny recovery àti God budget àti beula efiseba a new name so Olúwa Ọlọ́run á ràn yín lọ́wọ́ tó bá yẹ pé tó máa fi rojú rẹ Ọlọ́run lọ́dún yìí nìyẹn ṣé kí o jẹ́ kí n súre fún ẹ kó wá mọ nǹkan tó Ọlọ́run ń ṣe fún ẹ nọ́mbà mi 070 360 38757 àti 091 356 420 57 and then àkáǹtì yẹn tẹ́ lè ràn á lọ́wọ́ sí 311 621 6778 First Bank 311 621 6778 àkáǹtì ayọ̀ nìyẹn àwọn èèyàn tó ti dáwọ́ lé àkáǹtì tó ń dá sí tápẹ́ àti ṣe program tó ti yan Ọlọ́run ọ̀pọ̀ mo lè fi ọwọ́ gbá mo lè fọ tí n bá bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn ẹlòmíì tẹ̀ fẹ́ kí n dárúkọ àwọn pé now lórí testimony tó ń ṣe pé ìyanu Ọlọ́run tó ṣẹlẹ̀ kò ṣe bí apẹ́lẹ́ yìí ó ń ṣe pé kínní Olúwa Ọlọ́run jẹ́rìí agbára rẹ̀ ó dẹ̀ mú lè rí yẹn ṣe ṣorí tá bá tún wá bẹ̀rẹ̀ sí ṣe program yìí bí program yẹn bá ṣe ń lọ gbogbo ẹ̀yin tẹ́ dá sí program yẹn ẹ má mẹ́kàn ẹ fi ọkàn balẹ̀ tó bá yẹ pé lóòótọ́ o fohùn ní ẹ̀bọ̀ ọ̀fọ̀ Ọlọ́run lásìkò yìí is a right time láti ṣe ó dẹ̀ ti ṣe nìyẹn wàá dẹ̀ jèrè kò sẹ́ni tó bọ́ lọ́run ṣòwò èyí tó jẹ́ kó short ó ní short lọ́dún yìí ọdún tó wà yìí ọdún ayọ̀ ni ṣùgbọ́n tó bá ní àlá kan tètè pè àsìkò tẹ́ ṣì ní nísìn èmi lè ń bá sọ̀rọ̀ direct tó bá di February máa wà lórí òkè for 71 days for 71 days yìí
àwọn èèyàn pásítọ̀ máa pọ̀nlẹ̀ láti lè gbàdúrà fún gbogbo èèyàn ṣùgbọ́n pé kọ́lọ́run ṣe kémi pẹ̀lú yín náǹfààní báyìí ẹ̀yin tí ẹ bá ti náǹfààní yẹn nísìnyí ẹ dì mú níbikíbi ádìá lórílẹ̀‐èdè yìí àbí níbikíbi torí ó lè possible kọ́ ẹ pé náà phone number yìí náà la máa lò ó dẹ̀ lè jẹ́ special phone number ló máa lọ lọ́wọ́ mi ṣùgbọ́n àwọn pásítọ̀ máa wà nílẹ̀ tó ń gbàwẹ̀ tó dẹ̀ máa gbàdúrà even àwọn nọ́mbà fóònù wa á fẹ́ tó 8 lórí fóònù lórí tẹ́lì kí gbogbo èèyàn lè mú tó bá wùn kó lè gbàdúrà and then ọlọ́run á jẹ́rìí agbára ẹ̀ mo fẹ́ kẹ́ dá sí olúwa dá sí tiẹ̀ náà. àmín lórúkọ jésù. àtún padà wá ẹ pàdé wa nínú apá kejì ìtumọ̀ àlá ibi tí wòlíì Michael ló máa ti sọ àwọn ìtumọ̀ àlá míì fún wa ẹ sáà máa tẹ̀lé ojú tó lé ẹ sì bẹ̀rẹ̀ sí ń fẹ́ tiwa ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.